sí òkè o lọ́ra ọgbọ́n ní ìbọn ọjà mọ́ wà láì ní ìbọn ọjà mọ́ màmá kọjá ayé rẹ̀ mọ́ ọbún mi lánàá ìbú tèmi o ẹ lọ máa olùsọgbọ́n mi ò lè bu ọbún mi lánàá ṣùgbọ́n mo fi ọ́lẹ̀ sọgbọ́n àgbà ní máa gbà àgbà ní máa gbà àgbà máa gbà ní ọgbọ́n àgbà máa gbà fọmọdé ni ṣùgbọ́n magnesium yà àgbà máa gbà fọmọ ekele ní sọgbọ́n wọn náà máa ń pè lágbàdá wọn wọ́ọ̀yọ̀ rẹ̀ wọ́n ní ìkàwérè ẹ̀yin wọ́ọ̀rì ẹ̀ rí eléyìí báyìí o kò ṣe dá dúró ẹ̀ rí eléyìí báyìí ó bú mi lánàá òyìnbó tèmi báyìí o ẹ wo DHL yìí is very good DHEA ó wà lára ogun ṣé ti rí CQ10 C0Q10 ẹ lọ rà ó máa jẹ́ kí skin yín máa glow from inú kì í ṣe pé èèyàn máa ń kó supplement jẹ o ẹ̀mẹ́ta àbí ẹ̀mejì nínú ọ̀sẹ̀ ni o má kó supplement jẹ o kíní yẹn ní lílò o ó ní lílò ọkàn lè máa lò ó lásán o kọ́ máa lò kọ́ máa rọ̀ jẹ́ bí ìwèrè o kì í ṣe báwọn o ọkàn mú ìjọ́ mẹ́ta nínú ọ̀sẹ̀ tó máa lò sọgbọ́ ó bú mi lánàá o Elizabeth Anjorin bú mi lánàá ṣùgbọ́n yìí bú ọ o yìí bú ọ o ọ bú mi lánàá yìí bú ọ padà báyìí o àwọn awọ́rì ọ̀rẹ́ ò ní rí yùn o yìí bú ọ o sọrí báyìí pé ọ bú mi ọlọgbẹ́ àwọn awọ́rì ọ̀rẹ́ instead wọn ò ní sẹ́ǹdẹ̀ lè ṣe ọ sọgbọ́ awọ́rì rẹ̀ wọn ò ní sẹ́ǹdẹ̀ Elizabeth Anjorin bú mi lánàá tẹ́sà pọ̀lá ẹ̀yìn sì wá bú padà sẹ́yìn pé mo ti sọ ọmọlúwàbí báyìí ó bú mi lánàá ọlọ́run ó bú mi lánàá ó bú mi lánàá ní ó lọ gbé ọdún mi kò yí dùn mí ọ̀rọ̀ ibú rẹ̀ yí dùn mí ẹ máa fi ẹja bá fẹ́lẹ́ ilé fún eléyìn it's going to a lot rí pàtí àná ni she's going through a lot ẹni tí ò bá ní woman feelings lára oníwà tó máa bú rí pàtí àná ni àti ká máa pè é kí gbogbo èèyàn àwọn téèyàn jọ wà ní categories kan náà kí wọ́n wà ní pàtí inú èmi ò lè bú yẹn èmi èyí ṣe èṣù èmi lè sọ mí dé èṣù pátápátá mo ní nǹkan tó ń pè ní woman feelings lára ó bú mi lánàá mi ò sí èṣù bí ẹ̀yẹn má sọ mí dé èṣù ń máa mo rí kí mo èèyàn ò lè máa go through nǹkan báwọn kí gbogbo èèyàn kí gbogbo ayé kí gbogbo ẹgbẹ́ èèyàn kó máa lọ ṣe nǹkan ní December ṣe kò gbé Ọlọ́run kí èèyàn mọ̀ wá wà ń bẹ̀ ẹ wo dressing wọn ẹ wo ijó burúkú èmi ò lè bú ọ o ẹ wo skin mi bẹ́ẹ̀ bá rí mi ní real life ọmọ lámilá ni ẹ̀rọ kẹ́ skin lélẹ́yìí tó bá rí mi ní real life ọmọ lámilá ìyẹn bára mi ṣeré bára mi ṣeré wọ́n tó pé tíṣà ni ọmọ lámilá ni ojú abẹ kan náà àwọn ojú abẹ wọ́n rí mi ní city center ní ìjẹta ìbá ti pòsì ó ṣe báyìí ó ní bóò lára yín ṣe rí báyìí náà mà èyí sára wúruwúru tí wọ́n máa lo makeup wá online lílá lára mo máa ń tọ́jú ara mi mo sì máa ń tọ́jú inú ẹ̀mí mi
ẹ̀mí mi ìtẹ́yà sì fi lè tọ́jú ẹ̀mí torí tinú ni ó jẹ́ kí tìta ó yọ tinú ló máa jẹ́ kí tìta kó yọ tó bá ti ń gbin nǹkan tí ò dá sínú tó ń pè ní tó ń ṣe wàhálà ayé rẹ̀ ó bàjẹ́. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn àmọ̀ràn àti ọ̀rọ̀ yìí tí Òjó Abẹ tí ó sọ fún Lizzy Anjorin nínú fídíò yìí àti bí ó ti sọ wípé òun ò ní bàjà mọ́ òun ò sì ní bú mọ́ rárá àti rárá.